afẹ́lẹ́ ìkíra wa káàsán níbi gbogbo tẹ́ ti ń wò mí, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ mi ò ní di. Ẹ sàmí àdúrà kẹ́ká mi àdúrà jẹ. Mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá, mo ní bẹ́ẹ̀ ṣe máa wò mí rè lórí ètò. Ẹ kú ìyànjú kí lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ bí iṣẹ́ látàárọ̀ ẹ kú lé o. A ní ká fún yín lélẹ̀ nírọ̀lẹ́ ẹ̀ ni Shina Peter olójú àwọn tó dárú orin yìí mọ̀, àwọn orin ìgbàlódé, àwọn orin evergreen. Ẹ kú iṣẹ́ látàárọ̀. Orí ètò náà la wà, ibẹ̀ lẹ ti ń wò wá. Ẹ kú ìyànjú. Ọlọ́run ọba ó dọwọ́ rẹ lónìí o. Ẹ máa mójú ń bi tẹ́ ẹ bá wà. Àwọn tó bá lò mọ nǹkan kan ṣe má fún wọn lésì kan máa wò wọ́n ni. Àlùjọ wà ń yọrin. Ẹ̀yin dẹ̀ múra bí iṣẹ́ kù múra. Àwa tá a ti dé àkó ilé ká bomi tútù sórí ló kù. Ọlọ́run ọba ó dọwọ́ rẹ lónìí o. Ọlọ́run ọba tó déwé, òun ló dági, òun ló dági tútù, òun ló dági gbígbẹ. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Kí lẹ̀ ń ṣe lọ́wọ́? Ẹ̀yin tẹ́ ti iṣẹ́ dé, ẹ rọra wá nǹkan tútù kẹ bùsáyà. Shina Peter lélẹ̀, Shina Mania. Àwọn bàbá wa wọ́n máa rántí orin yìí. Àwọn ọmọdé ìsìn òmò tó ń jẹ́ bẹ́ẹ̀. Lọ́sẹ̀ ń dráìfù lọ ẹ máa wò wá wẹ́rẹ́wẹ́rẹ́, ṣùgbọ́n kíyèsí. Bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò wa la rí yín o, ẹ káàbọ̀. Aṣíwájú àrí yín o, ẹ ṣé gangan. Kí lẹ̀ ń ṣe lọ́wọ́? Ẹ rọra máa gbìyànjú wẹ́rẹ́wẹ́rẹ́. Ìwọ tó nídìí náà ó lè máa ju nǹkan kan. Má rora rẹ pé. Àwọn African women ló fàyìn jù. Wọ́n beauty gan, wọ́n wà beautiful.
má wòra rẹ bí ẹni tí ò rẹwà gbéra rẹ ga láwùjọ. bàṣẹ máa bá fún yín lórí ètò eléyìí ẹ kú ìyànjú ẹ kú iṣẹ́ látàárọ̀ bẹ́ẹ̀. àlùjọ yìí pọ̀ o. orí Dayọ̀ Agbọ́lá rédíò TV ìbẹ̀lẹ̀ tí ń wò wá kedere káàkiri àgbáńlá ayé. a máa yà yín lẹ́nu lórí ètò láìpẹ́ láì jìnnà ẹ̀yin a máa gbádùn wá wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ̀yin tẹ́ wà ní kíchìn bẹ́ẹ̀ yẹn ẹ má jó gbàgbé oúnjẹ tí bàbá ò jẹ o ẹ kàn rọra máa jó ẹjọ́ kọ́kàn yín wà bí oúnjẹ. orí tó ń jẹ bá jóná bàbá ò fẹ́ gbọ́ o alẹ́ láti kíyèsí ara ẹ má fi oúnjẹ jóná. Mrs. Dúpẹ́ Àríyìn ò ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò wa ẹ kú ìyànjú kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. Every Thursday lẹ máa gbọ́ wa kedere lẹ máa wò wá lórí ètò. ẹ bá fẹ́ polówó àǹfààní wà. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ yẹn ya storm bẹ́ẹ̀ yẹn nǹkan tútù ẹ kàn máa da nǹkan tútù sáyà kẹfì àìsì sínú ẹ̀ tí mò ń sọ yìí. àǹfààní wà láti polówó ọjà yín kò sí nǹkan tẹ́ ń ṣe ó kéré ó pọ̀ ní àbáyín fẹ̀ lójú ẹ̀yẹ ẹ kọ̀wé ránṣẹ́ sí wa Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ lè lọ sórí Facebook wọn ẹ̀yẹ sẹ́ndì wọn ní mẹ́sẹ̀gì wọn ó reply yín kójọ́jà kékeré lẹ̀ ń tà ẹ̀yẹ kàn fún lọ́jọ́ péréte a ti gbé yín sáyé ọmọge ó fáìn jù má bà wà ẹ jẹ́ nípa ọmọ kọkùnrin bá lò bọ́dì ẹ. ó fẹ́ para ìṣẹ́ra ẹ̀ lọ́rùn mi tòró ti fáìn jù ìjó oògùn kan lélẹ́yìí nígbà tí bá fa para ìṣẹ́ra ẹ̀ lọ́rùn ọmọge ti fáìn jù. bálù bọ́dì ẹ má jẹ́ kán mú ẹ ṣeré ẹ kú ìyànjú kí lẹ̀ ń ṣe látàárọ̀. bẹ́ẹ̀ ṣe ń wọlé láàrin yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ìyànjú. ọ̀pọ̀ tó lélẹ́yìí o wọ́n ní bọ̀bọ̀ náà á ń sàn wọ́n ń rọ̀ọ̀ṣì ẹ̀ ó ń gbéraga torí wọ́n ti ń rọ̀ọ̀ṣì ẹ̀ kò rántí ọ̀la owó tó ní ó ti kó sórí obìnrin torí wọ́n ń rọ̀ọ̀ṣì ẹ̀ ìjẹ́ wọ́n rọ̀ọ̀ṣì wọ́n lọ́wọ́lọ́wọ́ níbi tó wà ó yẹra ẹ̀ wò. ṣe o ìwọ tó lè ṣaláì má ṣe láì rò obìnrin lójúmọ́ kíyè sára gbogbo tó ń dùn ún pànìyàn ní láti kíyè sára ibi tó ń lọ sí pọ̀. ẹ̀yin ọmọdé ẹ̀yin ọmọléèwé ẹ kàwé yín ẹ̀yin òbí
tọmọ yín bá ti ilé ìwé dé ẹ yẹ̀wé wọn wò tí wọ́n bá fún ní àmúrelé ẹ jẹ́ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín ẹ jẹ́ kó ṣe ẹ má ṣe mékọ́ọ̀pù lójú àwọn ọmọ yín o gbogbo kinní yẹn ni wọ́n ń wò wọ́n fi sínú ọpọlọ wọn ẹ jẹ́ kí wọ́n kàwé education ó ní value ọmọléèwé kàwé ẹ kò bá fẹ́ di dókítà alábẹ́rẹ́ ó ní láti kàwé kò bá fẹ́ kí bàtẹ́ máa dún kókó kà ó ní láti kàwé ọlọ́run ọba dúpẹ́ o àwa lẹ́ẹ̀máa wò ẹ̀yin lẹ́ẹ̀máa wò wá orí ètò ẹ kó ìyànjú ìwé ṣe pàtàkì ó ṣe kókó Shina Peter ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ gidi ló ń sọ. ọmọ tí ò bá gbọ́ tó bí ẹ̀ ẹ bá wí òbí ẹ bọ́mọ yín wí o ẹ má jẹ́ kó sọ yín lẹ́nu níta irú ijó wo lẹ́yìn ń jó ijó Shina Peter ẹ̀já jọ mú jó látàárọ̀ láti lọ bí iṣẹ́ àti àmọ́ gbádùn ara wa. ṣé bí àlẹ́ ń dà sáyà ni ẹ kú yànjú ẹnẹsí wà ń bẹ̀rẹ̀ ẹ kàn má mójú ìbádẹ́ fẹ́ mójú náà ní ṣọ̀pọ̀ wà náà lé ẹ ò jáde mọ́ má dráìfù tó bá ti dà nǹkan yà ẹ kú ìyànjú lè tó aya bàbá ló ń tààrí yín o aya ọ̀gá nìyẹn ẹ ṣe ń wò wá la rí yín ẹ ṣe ń wọlé gbogbo ẹ̀ la rí o gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé sórí ètò wa kí yín ẹ káàbọ̀ ẹ ṣe gan. ṣéèkì ẹ̀bọ ẹ jù sí yẹn tó wéèsì àkókò rẹ ẹ kú ìyànjú kí ni wọ́n fi ń ṣèyànjú kí ló fi ń gbára ẹ níyàn tó ń ka bíbélì ẹ ṣẹ́ra mi ló ń ṣe make use of your time make use of your time or repeat it make use of your time check your body àlùjọ fẹ́ wọlé ọ̀rọ̀ rajó ẹ má jòjú o ẹ má dóúnjẹ ọwọ́ yín nù. mọ́mí ẹ rọra omi gbóná lẹ gbé lọ́wọ́ ẹ gómi lẹ̀kẹ́ tó jó. ẹ ṣé gan Mr. Joseph àdúrà tẹ́ ṣe fún wa Ọlọ́run á rántí yín náà tẹ́ ṣe gbàdúrà lárí yín ọ̀gá gangan ti wà lórí ètò bàbá ló ń ta fúnra ara ẹ̀ ṣe àwọn náà wà nídìí ẹ̀rọ àwọn ni wọ́n ń ṣe gbogbo ètò àwọn ló jẹ́ kẹ́ ẹ máa rí wa àwọn náà gbé wa sáfẹ́fẹ́ ẹ ṣé gan. Mr. Olúfẹ́mi aríyìn o ẹ ṣé gan. ẹ kú iṣẹ́ takuntakun ẹ ní fẹ́ máa mísì ètò every Thursday wọ́n sì máa wò wá lórí ètò yìí.
ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni o ẹyẹ ò dẹ̀ gbọ́dọ̀ fò lọ kẹ́ ẹ lè bá máa wò wá dáadáa. torí ìtìyín la ṣe wà ń bí. Fúnkẹ́ Thompson a rí yín ẹ ṣe ẹ ṣe ń wọlé sórí ètò a rí yín ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ dẹ̀ fi ń gbọ́ mi ò ní di àwa náà lẹ́ẹ̀mọ̀ wò àwa náà mọ̀ rí yín o àlàáfíà ni kó jẹ́ tí yín. Miss Maggie amàrí yín bẹ̀ yẹn ẹ ṣe gangan ẹ kú iṣẹ́ látàárọ̀ báwo ni iṣẹ́ ṣe ń lọ. Tẹ́ bá wà lẹ́nu iṣẹ́ ẹ lè máa gbétò wa náà wẹ́rẹ́wẹ́rẹ́ ó níbi tẹ́ ẹ lè fi fóònù yín pamọ́ sí tẹ́ ti máa gbọ́ wa. Yeah, really wọ́n ń ta sí wa lórí ètò wọ́n ní rílé àdọ̀dá wọn ló wà ní yes really wọ́n ṣe máa ń ṣe lamẹ́ríkà ní àwọn ọ̀rọ̀ kan wà a máa ń lò fúnra wa àwa náà lóye like really tẹ́yìn náà fi máa reply wọn yẹn. Láìpẹ́ láì jì ẹ máa wá wò wá kékeré ẹ máa rí wa lórí TV láìpẹ́ yìí o iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀rẹ̀kẹ́ ẹ bá wà dúpẹ́ lọ́wọ́ bàbá lọ́ńtà ìwọ àgàn má rora ẹ pin ọlọ́run wà ń bẹ̀ ó ń wù ẹ́ má rora ẹ pin. Hey. Tí wọ́n bá sọ pé ò lè bímọ ìwọ gbọ́ lọ́rùn ẹ gbọ́ bàbá dá ẹ lóhùn ó mọ̀ fún ìwólẹ̀ òun gbàdúrà gbogbo wa la máa bí. Ẹ lè gbàgbérú àwọn orin láyéláyé kò síbi tẹ́ fẹ́ kó dà sí. Ara àwọn evergreen ìkan lára àwọn àwo orin sa Shina Peter rí. Gbìyànjú láti máa ka Bíbélì rẹ máa fọ̀rọ̀ rẹ lọ́nà lọ́wọ́ gbogbo ìgbà. Òun ṣàgàn gbogbo àwọn tó fẹ́ sọ ẹ́ dàgbà ìwọ jẹ́ kó yé wọn kó lọ́lọ́run ojú ló ń kán ni tí ò tí ì bí o Ọlọ́run dá gbogbo wa la dẹ̀ máa bí ìwọ gan nílé ọmọ nínú okùn ẹ kò ṣe pé o kàn yí ọkùn lásán. Wọ́n ní kó má ronú mọ́ o máa múnú ara ẹ̀ dùn ní gbogbo kóró ló dànù níwọ̀n ìgbà tó o tiẹ̀ lówó lọ́wọ́ gan o lẹ́nìbọ̀dì jẹ́ kí inú ẹ̀ máa dùn gbogbo ìgbà gbogbo wa la máa bí òtítọ́ everybody will have child kò sẹ́ni tó yá gan adá ẹ̀ lágàn ká lè bá fi iṣẹ́ Olúwa hàn lára ẹ̀ Ọlọ́run wù ẹ́ so òun ṣàgàn a fẹ́ gbé títóbi Ọlọ́run ga láyé ẹ̀ a fẹ́ fi iṣẹ́ Olúwa hàn a fẹ́ gbọ́wọ́ Ọlọ́run ga láti lè jẹ́ káwọn èèyàn ó mọ̀
wípé Ọlọ́run wà láàyè àti ẹ̀mí ẹ̀. Tí mo rókọ mi àwọn tèmi máa ń pè mí ní Black Maradona. Àwọn tèmi nílùú òkè lọ́hùn yẹn ẹ ti mọ ibi tí mò ń sọ Nàìjíríà wọ́n máa ń pè mí ní Jẹ́jẹ́stò Worldwide International. Mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni o, ẹyẹ mi ò dẹ̀ ní fò lọ láéláé. Ẹ máa gbádùn mi dáadáa díẹ̀díẹ̀ mo fẹ́ máa dùn sí yín lẹ́nu. Àti ń wo orí TV móhùnmáwòrán díẹ̀díẹ̀. Ọmọ wo ni wọ́n ń ṣe? Ṣínà tí mo ti Pétérù. Èwo ni wọ́n mú? Ẹ kú ìyànjú lètò. Gbogbo àwọn èèyàn wa ní Dubai ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ti rí nǹkan bí wọ́n tún ń wò wá látòdìdí Dubai, wọ́n ń wò wá ní Malaysia, wọ́n ń wò wá ní France. Lórí ètò yìí náà ẹ kú ìyànjú. Ọkàn ti wà lórí pápá ó yẹ ká lọ jọ yìí, ṣùgbọ́n torí ká lè bá a fún yín létò tó yanjú torí ẹ̀ la ṣe wà ní ẹkùn iṣẹ́ látàárọ̀ ilẹ̀ ìṣí lọ́wọ́. Ẹ kàn má fẹ̀yìn lé bẹ́ẹ̀dì, ẹ wá nǹkan tútù ẹ dà sáyà. Ìjọ́rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n ń sọ. Ẹ kú ìyànjú la pè é. Àmọ́ máa gbára wa níyànjú náà ni. Owó tó ní lọ́wọ́ kí ló fi ń ṣe? Kí ló ń fowó ẹ̀ ṣe? Àfẹ́kẹ́ wa polówó ọjà yín kẹ́ ẹ fi ra táìmù wa. Ra táìmù wa tẹ́ bá fẹ́ máa gbádùn wa dáadáa. Àǹfààní wà láti ra wákàtí kan. Ẹ sẹ́ǹdì Agboola Radio, ẹ sẹ́ǹdì wọn ní mẹ́sẹ̀gì lórí Facebook. Ẹ̀yin tẹ́ láago wọn lọ́wọ́ ẹ lè pè wọ́n, ẹ lè kọ̀wé ránṣẹ́ sí mi náà lórí Facebook. A máa polówó ọjà yín. Má ronú wọ́n ro àgùn. Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ o. Òun lẹ́rìn ibi tó wà. Àwọn èèyàn sì bí Yínká Ayéfẹ́lẹ́ lílé. Bàbá Ayéfẹ́lẹ́ kọ́ ẹ̀rí pọ́ùn yàtọ̀ sàásùn tìta. Ẹ̀sìn wa ọjọ́ ti pẹ́ ta tún ń bọ̀ pẹ̀lú orin. Àǹfààní wà, stúdíò la wà ń bí. Àǹfààní wà tó bá fẹ́ dolórin hip hop artist. Gbogbo èròjà tó ní ìdí wà ń bí. Àǹfààní wà, orin gospel ló fẹ́ kọ ni. Gbogbo ẹ̀ wà ń bí. Àgàn má ronú mọ́. Gbogbo wa la máa bí Ọlọ́run ò dẹ́ lágàn o.
arákùnrin ó ti lọ ọ̀dọ̀ dókítà wọ́n ní ò lè bímọ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ lọ́n gbọ́ ni kò sí nǹkan tán náà ò lè ṣe ẹ ṣe máa wò mí lórí ètò ìṣeré ọmọ ń bọ̀ ìwọ àgàn ìbejì làǹtìlanti ló ń bẹ lára rẹ wọ́n fẹ́ fi gbéṣẹ́ ọlọ́run ga láyé rẹ ni. odidi ọdún tí Sarah fi ya àgàn ni ọmọ tọ́lọ̀ ń fún ọmọ ìdùnnú ọmọ olóògùn wá lóde tí òun ronú kí ló ń ṣe ọ́ ìdí tá a fi ń gbara wa níyànjú lélẹ́yìí ìdí tá a fi ń gbara wa nímọ̀ràn lélẹ́yìí nítorí pé orí ètò ẹ̀kọ́ ìyànjú la wà díẹ̀díẹ̀ la máa dẹ́rìn para wa kẹ́ni bá máa gbádùn wa. ó fẹ́ mu jẹ̀dí ní gbogbo ẹ̀ ló wà ń bí Dayọ̀ Agbọ́lá náà ni ẹ jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ̀yìn ń ká kò kò bá bẹ̀rẹ̀ o ò lè dìde gbogbo ẹ̀ ló wà ní stúdíò ń bí o mo wẹ̀ lọ́wọ́ ara rí ó yà gágágá. ìwọ tó o ti bí máa yọ ẹni tí ò tí ì bí torí kò gbọ́dọ̀ níṣẹ́jú kan láti gba èyí tí wọ́n níyàn ìkọ́sọ̀ ń ṣe nǹkan tí ò dá kí ló mú ọ tó fi lè máa yọ ẹni tí ò ní ó yẹ ká máa gbàdúrà fún ọ ọmọ lè rí ayé nítorí kọ́lọ̀ ń fún ọ láǹfààní àti bímọ kò ń ṣagbára tiẹ̀ mímọ̀ ṣe ọlọ́run má yọ ẹni tí ò tí ì bí o. jẹ́ sáré sọ̀tàn kékeré kan fún wa. ó ní bàbá kan tó ṣaláìsí lọ́kẹ́mi tó bọ́ lára ó wà nílé ìwòsàn owó ń bẹ lábẹ́ lọ́wọ́ bàbá owó yàtúrú owó rẹ̀ bẹ́tẹ́ èèyàn pẹ́fẹ́ gbọ́ tàn yìí. ó dẹ̀ ń sọ́fà kò táwọn ọmọ ẹ̀ nílé ìwé kúrò bàbá ò lélẹ́ yìí o. lògo wa tó bá jọ̀wọ́ bàbá wa lògo wa wà ọlọ́run á gbà fún wa. àwọn bàbá kan wà tí wọ́n ya ọ̀dájú bẹ́ẹ̀ làwọn ìyá kan wà bẹ́ẹ̀ irú ìyàwó ni wọ́n ń jẹ́ irú ìyàwó ni wọ́n ń ṣe sáwọn ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń bá tàn mí bọ̀ ẹ̀mí ti fẹ́ bọ́ lára baba nílé ìwòsàn ló bá pe ọmọ rẹ̀ àkọ́bí ó ní ìwọ wá ń bì ó ní mo lówó gan ni o ọmọ ní bàbá mi kí lẹ̀ ń sọ ó gbọ́lẹ̀ kówó tí ká fi ṣètọ́jú yín ó lóun bàbá ní òun ní bẹ̀lẹ̀ mi ń lọ lára bàbá òun ní 21 million naira 21 million dollar ó kó oríṣiríṣi owó ó lóun ní lábẹ́ nǹkan ǹjẹ́ kó sọ lẹ́mí bọ́ lára bàbá ọmọ káwọ́ lérí ó fi gbé ta ó ní kí lòun lè ṣe láti fi lè jí bàbá ẹ̀ padà omi gbóná ẹ̀fẹ̀ gbọ́ parí a máa fi wá sí suspect ọ̀sẹ̀ tó ń bọ̀ la máa parí ìtàn yẹn orí ètò ẹkún ìyànjú
Dayọ̀ Agboola Radio gbogbo nǹkan ló ń bẹ lọ́dọ̀ wọn. Ẹ má gbàgbé àti kọ̀wé ránṣẹ́ sí wa, àǹfààní wà láti ra àkókò, kò wọ́n ju owó kékeré náà ni. A máa gbé yín sáyé gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tà, nǹkan kékeré ni nǹkan ní ńlá ni, a máa bá yín fẹ̀ lójú. Nínú stúdíò ń bí gangan gbogbo nǹkan ló wà ńbẹ̀. Àníwọ̀ tó lè dìde dáadáa, èyí tẹ́yìn ẹ ti ká kò ó lè ṣe. Ìwọ pé àyà bàbá ló ń ta, gbogbo nǹkan ló ń bẹ ńbẹ̀. Tó bá jẹ́ inú kíchìn bẹ̀ yẹn náà lẹ ti ní ìdí nǹkan. Ẹja kíká tó mu tayó, èyí tó mu tayó gangan ẹ ti ní Facebook. Ẹ bá ti rọ́kọ̀ wọn ẹ ti rá wọn gangan o. Ẹ sọ ọdún tẹ́ ẹ fẹ́ fún wọn. Àwọn atamọ́ òyìnbó wọn mọ̀ gbogbo ẹ̀. Mo mọ̀ pé bí mo ṣe ń sọ yẹn ló ń wọ náà mọ́ yín. Kò tí ì dọbẹ̀ ẹ ní láti kó wá kẹwàá rà. Ẹjọ́ dọbẹ̀ náà. Bí mo ṣe ń sọ yẹn ó ti yó nínú ọkùnrin. Àyà bàbá ló ń ta, ọ̀dọ̀ wọn lẹ ti máa rí gbogbo ẹ̀. Ẹ má jò yáyìn lẹ́nu pé sínú stúdíò ń bí náà ni gbogbo ẹ̀ là ń ṣètò. Àpèbì kan ní studio production and produce everything. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ń wá ló wà ńbẹ̀. Epo pupa gan ò gbẹ́yìn o. Tẹ́ ẹ bá ti rí epo pupa, gbogbo àwọn ẹja pọ̀nmọ́ sínú ẹran ṣáàkì. Gbogbo rẹ̀ ò lè dùn. Ọlọ́run ọba ṣé o, ẹ ṣé àdúpẹ́. Àwa náà lẹ́mọ̀ rí ní gbogbo ìgbà. Tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, àwa náà lẹ́ tún máa wò lórí ètò yìí. Bá ti máa mú fún wa ní lélẹ̀. Tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ó tún máa dùn jù báyìí lọ. Ẹ ṣé gan, tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, àwa náà lá máa rí. Ẹ̀yin náà lẹ́ máa wò wá. Ó dàbọ̀. Sọ̀rọ̀ bí mo bá kọrin, bí mo bá lù, ń sọ̀rọ̀ wà ní lágbàá.